èyí tá a mẹ́nu bá nu khutbah tá a ṣe tá a sọ ní èdè Lárúbáwá òun náà ni àwọn iṣẹ́ olóore tí a gbọ́dọ̀ rí pé à ń ṣe nínú ọjọ́ mẹ́wàá tí a wà ń bẹ̀ yìí tí í ṣe ọjọ́ mẹ́wàá ní oṣù Dhul-Hijjah oṣù Hajji ẹlùgbọ́n mẹ́lápọ̀lé àwọn ọjọ́ yìí ó ní ìbùkún pọ̀ ó sì ní àpọ́nlé tó pọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ oore bá a ti máa ṣe nínú Ramadan bẹ́ẹ̀ ni ká máa ṣe nínú àwọn ọjọ́ yìí ìrùgbọ́ mẹ́lápọ̀lé bá pàtàkì jùlọ bá a ti máa ṣe nígbà tí òru Ramadan bá kù mélòó ó kù mẹ́wàá tí ó parí Ọlọ́run tó ti fa láǹfààní mi báyìí o náà ni àsìkò tá a wà yìí ó lè jẹ́ pé òru Ramadan òru ọjọ́ mẹ́wàá ọ̀hún ó pàtàkì bẹ́ẹ̀ náà ni eléyìí náà ọjọ́ mẹ́wàá yìí ọ̀sán rẹ̀ wá pàtàkì ní tiẹ̀ a máa fi lékún ní àdúà a máa fi lékún ní ìrántí Ọlọ́run a máa fi lékún ní sàárà àti ṣe gbogbo dáadáa pátá tí ìbá lè ṣe àǹfààní ẹ̀ ní o láti tẹ̀yìn ọgbà ń bí àsìkò yìí tí ìbá ṣe dáadáa ń bẹ̀ ọ̀sán ẹ̀ ní àbọ̀rù ẹ̀ ní ọ̀pọ̀ jù tí yóò ṣe ń bomi lásìkò míì lọ o ẹ̀yọ́ mọ̀ yá mi táwọn bá láǹfààní ká tí wà Mọ́kà lógo Ọlọ́run tá sì lọ Mọ́kà lógo Ọlọ́run eléyìí Ọlọ́run fa láǹfààní eléyìí káàná máa fi lékún ládùúà àbí á pè á ní ìta fẹ́lẹ́ Ọlọ́run níta fẹ́lẹ́ Ọlọ́run pọ̀ àbí ọ̀pọ̀ kó ẹ̀bọ́ Ọlọ́run ti ṣe fún yàn yóò tún máa dúpẹ́ fún Ọlọ́run ẹ̀yọ́ mọ̀ yá mi ohun tá a bá ń ṣe ló ṣe olóore lásìkò yìí ẹ̀san rẹ̀ pọ̀ lọ́kọ̀ọ́jà mọ́ra sí dáadáa ọ̀rọ̀ ẹnu kájọ dá sí yàn ara iná sàárà náà ni kí ọmọ sọ̀rọ̀ tó dá sí yàn kí yóò túnjú ká sọ́mọ̀ ní kejì ara iṣẹ́ rẹ̀ náà ni ẹni tára ní faradẹ́ ẹni tó yọ jẹ́ olówó dẹ́ lára tó bá lè ṣàbójúkò fún bí apá kan rẹ̀ àbí kò ṣàbójúkò ẹ̀ fún tó wà sílẹ̀ gbára rẹ̀ gba nǹkan rẹ̀ àmọ́ fara ní ẹni tí òrùn jẹjẹ sàánú ẹ̀kọ́ fún lóúnjẹ gbogbo tó jẹ́ dáadáa pátá ẹ̀dàkùn méjì àfojú kéré ẹ̀ àwọn aládùúgbò wa jẹ́ wọ́n nípinnu tá a sì ń dáadáa ẹ̀yọ́ mọ̀ ìyá mi kí wọ́n máa ṣe èèyàn rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ràn tó dáa àwọn ọmọ aládùúgbò wa ẹjẹ́ wọ́n máa ṣe ní rẹ̀ ẹjẹ́ wọ́n máa sìkò yàtọ̀ rọ̀bà yóò sàlẹ̀ kó dáadáa wa o ká máa ka al-Qur'an ká máa ṣe àríkìrí ká máa ṣe takbir Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd tàbí àwọn ojú ọ̀nà míì tí wọ́n gbà wí ògbélé pátá ara ṣe eré ni o àsàlátù fún àdébísà sálám lọ́kọ̀ ìjà máa sí kọ́pọ̀ gbogbo tá a bá ń sàmọ̀ nǹkan yìí orí lọ́jọ́ fa lásìkò yìí o àdúrà tá a fẹ́ ṣe ní tá à ń fẹ́ dọ̀ Ọlọ́run àǹfààní àbáríkà Ọlọ́run fún wa yìí o ó wá pàtàkì pọ̀ jọ àràfà tá a láàjì ń gbọ́ àràfà tọ́dún kú kéne ọdún kọ̀ọ̀la ká gbìyànjú àti jẹ́ pé tí ó tàn wá lágbára ká gbìyànjú àti gba àwẹ̀ ọjọ́ náà nígbà tí wọ́n pẹ́ àwẹ̀ ọjọ́ náà ní ọlá tó pọ̀ nígbà tí sọ ṣáájú lọ ọlọ́ba yóò sàmì ẹnì kankan wa o ọlọ́ba kò ní í sílé láti mọ fún wa o iléyà tí ń bọ̀ yìí ọlọ́ba yóò jẹ́ kí á sí nírọ̀rùn ní pẹ̀lú ìdùnnú gbogbo ẹtí lọ sí Mọ́kà ọlọ́ba yóò wọlé akọ́dá akẹ́kọ̀ọ́ yòm ọba kíyèsí wọn ó jẹ́ kí wọ́n ríṣẹ́ náà ṣe dáadáa bọ́lọ̀ ti fẹ́ ó sì bá ní gbàlẹ́sẹ̀ fún wọn àwa náà tá a ti lọ àbí tá a ti lọ ìwọlọ́ba sí rọrùn fún wa o ọdún tí ń bọ̀ jẹ́ gbogbo ọjọ́ wà ní òkè àràfà kó wá gbàlẹ́sẹ̀ fún wa ìwọlọ́ba ní tún ìlú wa ṣe bá ní torílẹ̀-èdè wa ṣe bá ní pẹ̀lú àwọn ìjọba wa jẹ́ wọ́n rí ṣe jẹ́ wọ́n rí tó ṣe kó bá ní ṣàánú wa kó ṣàánú wa kó sáà ní mọ̀mìnì tòótọ́ tá a bá lè wọ gbàdàgbàlẹ̀ jẹ́ náà yẹ ká gbé ìrun dúró. Assalamu alaikum.